بيننا تكريم. nígbà tí àlẹ́ yóò bá ṣe fẹ́ pín agbára mọ́lẹ̀ mọ́mọ́ lọ́wọ́ lẹ́yìn oyè tí. جئنا لتكريم الأوائل بيننا. àmọ́ àpẹ́ kò dáa tẹ́ ẹ bá ti mọ̀ wọn ara yín káwọn náà lè mọ́mú tòkó káwọn máa ṣe tó wù á lọ òun náà ti gba káwọn yóò máa fa tẹ̀síwá báyìí ó kọ́ ọlọ́run sì bá mi kọ́. حق الأوائل بيننا تكريم. kódà tó lọ béèrè tí o tún ṣẹlẹ̀ àbá tó ṣẹlẹ̀ lórí tèmi owó central mosque tí bá sáyìn olóró gbà èmi. حق الأوائل بيننا تكريم. òun sì máa pa owó kí mọ́mọ́ bẹ́ẹ̀ ṣe ń nà. جئنا لتكريم الأوائل بيننا. bóòrùn ṣàdúró ìyàwó yín ni ọ̀rẹ́ wa. حق الأوائل ìyàwó dà. بيننا تكريم. ọ̀sùn wa takété bá àbàtà takété bẹ́ẹ̀ ni kí òbódò tán ẹ̀ bá ti fàyàwó yín lọ́wọ́. حق yóò gbá kankan sẹ́gbẹ̀ẹ́ yín kí ni bàmá rójú yín ni. ó fẹ́ wò kí sojú ìyàwó ẹ̀ kó lọ wí jèrè. حق بين ẹjọ́ máa fọ́ òjòkó. حق mo kẹ́yìn àfáà mi tó yẹ pé ẹ̀yin lè rán mi ṣẹ́ káàkiri. أكرم بك èmi lè mímọ̀. أكرم ẹ̀yin tẹ́ bá ń kí ọkọ ìyàwó tí ò bá dàn lásìkò yìí ẹ má bínú wájú ẹ̀ tí ẹ ní ẹ wà yìí. أكرم kíní kan tó wà tọkọ ìyàwó tó máa ń ṣe نعم ẹ gbọ́ dáadáa báyìí kọ̀mọ́ndà wọ́n tún wà dáadáa báyìí Imam ẹ wo orí fóònù yín fìyàm olódù kírẹ́dìtì nu. أكرم بك níwọ̀ tó fẹ́ lálùbáríkà ọ̀tún ní káfá máa jálẹ̀ kí ni ká jálẹ̀ fún ọ. bàbá Imam kéèyàn tó fẹ́ máa lọ àfa lọ́wọ́ gbà lọ́wọ́ gba owó. أكرم وهب tí o bá lọ ṣe wáàsí ní gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ state gbogbo ilẹ̀ Ìbàràpá ni Làǹlátẹ̀ ni Ọ̀kákà ni Ìgangan Ìdèrè ni Ìgangan ni Igbóọra ni bàbá yìí máa tẹ̀lé mi káàkiri ni. أكرم بك tóbi dé Èrúwà وهب torí àsìkò kan bẹ táwọn ẹni bí pọ̀ ní gbogbo ọ̀nà ńláńlá ẹni tí ń bẹ̀ tẹ́ gbogbo ọ̀nà yìí ni fíìm lóru. وهبوا له wọn ò ní gbókù yín wálé. قوم àwọn èèyàn sí àmín náà. ليصير ọmọ àfà ìyàwó ọmọ àwa àfà ọmọ àwa àfà. لتا kiss جريسيله Yusuf ليصير من جريسيله bàbá Mufasiru là ní àyìn.
oyè mi gbogbo yẹn ká máa sábà ìka ẹ dẹligéètì èèyàn. bunayya ìyẹn sì wá síyàwó kó wá tutù jàbàlà. bàbá Imam ẹ kìlọ̀ fún bá sírù yín o. aṣọ rẹ má ga ni. bunayya fali'u ṣé wà lómi fún. qawima wa yaghsha'u idha mali tawa Ájì Abalkis ọmọ àwọn ẹni Ọlọ́run ṣé ọmọ tó jẹ́ ń pè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam. torí al-ulama warasatul anbiya. Naam. Bunayya wọ́n sọ̀rọ̀ sí létí mọ́ kò lè gbọ́. tanmi uruquhu. sórí tó o bá rìn dáadáa ìyàwó tá a gba yìí la jókòó yìí. gbogbo ọmọ àfáà tí o bá ṣe dáadáa nílé ọkọ rẹ gbogbo àfáà tó wà láyé ló bà lójú jẹ́. Allah. wọ́n tún wọ́n máa sọ ni pé tọ́mọ àfáà fi ya wèrè báyìí kí lè fẹ́ kọ́ ọmọ ẹni tí ò kéwó yà. wo mi ọmọ àfáà bàbá rẹ ti ṣe wáàsí tí ò níye mọ́tò wọn fi wáàsí bàbá rẹ nà ọ́ ní pàṣán. Bunayya jẹ́mọ́ ẹ̀ nínú ǹjẹ́ yẹ kó máa dájọ́ gbé ẹran. ọmọ adájọ́ ó wá gbé ẹran á wá pè lẹ́jọ́ síwájú bàbá rẹ̀ bóun ni ó ṣe dáa. wòmí ọmọ àfà àwọn tó ju à lọ anabi Muhammad sallallahu alayhi wa sallam. bàbá olùkọ́ tó mọ kí fali'u olùkọ́ tó ti wá nìyẹn. ọ̀rọ̀ ẹ̀yin àfà tí mo lè bá ọmọ yín sọ̀rọ̀ ẹ̀ dá mi lóhùn tó tó fún ọmọ àfà o. bunayya ọmọ àfà ọtí jayé ilé bàbá onílà ń fà lásàyè ilé bàbá qawima ayé ilé bàbá ọmọ àfà ni ẹ gbọ́dọ̀ mẹgbẹrù lórí rẹ mufasiru ló bí no qawima ọfẹ lọ bẹ̀rẹ̀ ayé ilé ọkọ after ayé ilé ọkọ ó wá ka ayé ilé ọmọ. Allah wa yaghsha'u idha mali tawa ẹ̀yin àfà àti ẹ̀kọ́ mi ń kéwú bẹ́ẹ̀ bá fẹ́ẹ̀lì lílé ní ayé ilé ọkọ kó má retí ayé ilé ọmọ mọ́. Allah. we are very careful. ayọ̀ abẹ́ kàwú yín mufasiru àgbà ló bí mi kò dé abẹ́ ọkọ o. bunayya istaqim fali'udu tanmi uruquhu. bàbá qawima wa yaghsha'u. ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi Fatima ma nabi sallallahu alayhi wa sallam. yombo rẹ ní sọmọ báwo bá sir Fatima ẹ jókòó ẹ dákẹ́ ẹ jókòó torí Ọlọ́run bunayya istaqim fali'udu. ọmọ àfa àdákùn wò mí
Fatima bá Sidi Ali ṣeré. Karramallahu wajhaha. Ó bá fọwọ́ gbá aláàbá ẹ̀. Ọwọ́ náà wà lọ bá ń dé díẹ̀ kẹ́. Sidi Ali wá ń bí inú ẹ̀yin obìnrin. Learn how to say sorry. Gbogbo obìnrin tí o bá ti máa sorry ṣe àlùbáríkà ti kú láyé rẹ̀. Bunayya istaqim. Wọ́mi equal right. Má introduce ẹ̀ sáyé rẹ̀. Kódà bọ́kọ̀ rẹ̀ bá jẹ̀bi kọ́kọ́ bẹ́ẹ̀ ná. Tójú rẹ̀ bá wálẹ̀ wá ṣàlàyé tó jẹ́ ọ̀sẹ̀ fún. Sidi Ali bá ní ọ̀sìn nà mí. Fatima ní màmá ó ní no ọbẹ̀rẹ̀ náà rún tó ọmọ nà mí ọfọ̀ bọ́ lọ mí ọlápọ̀ ọjọ́ máa nẹ́bì. Bunayya istaqim. Ìwọ ni ń bá sọ̀rọ̀ Sidi Ali wá jòkó bẹ́sẹ̀ jòkó yìí Fatima wá ń kúnlẹ̀ ó wá yípo rẹ̀ fáá tó ìgbà 70. Allah. Kí náà yóò obìnrin fọkọ́ pè ó wà lọ́dọ̀ àwọn bínú mọ́ ó wà lọ́dọ̀ ànábì ẹ lọ katira tó jìnnà bí Fatima báyọ̀ báyìí ànábì máa ń nà rónì ó ti fẹ́ràn rẹ̀ jù. Bunayya istaqim. Ojú Fatima wa korò ànábì wa ń dààmú kí ló dé ó lè mi àtọkọ mi lájà ó ní jìnnà sí mi. Ìwọ àtọkọ rẹ jà ń bọ̀ alẹ́ mi bó ṣe bọ̀ ọjà mi náà bọ̀ ọjà. Bunayya istaqim. Ó ní ṣùgbọ́n bó ṣe bínú tó tiftuhu 70 marra mo tàwa fún ẹ nígbà 70 kó tó rẹ́rìn sí mi àdébìnrin sọ ti rẹ́rìn máa padà bọ̀ nísìn. Qawima. Bàbá rẹ máa tún sọ fún gbogbo ọmọ tó bá wọ sọ bàbá rẹ lórí ọkọ ìyá ni ó fi bọ́ ọlẹ̀. Allah. Qawima. Mẹ́ta náà lọ́ọ́ fi gbádùn ayé àtọ́ ẹ̀yin obìnrin ẹjẹ́ náà ọkọ yín ó ká yín orí wa kẹ́ ti parí ìrìn àjò èrè ti dóde nílé ọmọ bí ìyá tèmi lágídí bí ìyá mi ò lágídí èmi lè sí ọ̀rọ̀ lónìí. Allah. Màmí wà láyé dìsìn going to 90 bàbá mi sì ti kú ní ìsìn 24 years sẹ́yìn ni. Qawima wa yaghsha'u idha malitawa tawa. Bàbá ẹ sọ fún mi tí wọn bá gun mọ́tò mọ́ kí lè yẹn ń kùn tí n tó rà fún yà mí báyìí. Allah. N táyìn obìnrin ò dúró dè mọ́nù ọkọ mi ò dówó lọ kò ra aṣọ ọkọ lè ra aṣọ kó gbó aṣọ ọmọ làwọ̀ dọ́jú alẹ́. Allah. Wala tuti'il hirsa limudilla wa kun fata. Ní January ọdún ni January 5 Naam. stroke 6 ilé dáàdì mi jóná kanlẹ̀ bàtẹ́sì àwa wo mo wá gbé màmí lọ síbi tí mo kọ́ tẹ ẹ̀mọ̀ yẹn náà ni màmí ní rárá èmi ò lè pẹ́ ń bì mọ́tò bá sọ̀rọ̀ mọ́dákùn ta ni rán ọ sí. Wala. Màmí wá ní sọ́fẹ́kìnù mi ó dùn mo ní bẹ́ẹ̀ ni ó sì níbi tí mo kọ́ fún wọn lọ́dọ̀ mi wọ́n yé sun bẹ́ẹ̀ wọ́n nílé bàbá yín mo fẹ́ kú sí. Ẹ̀yin obìnrin ní sọmọ yín ò tí kọ́ létẹ̀ ń lọ yọ yàrá ẹ fẹ́ lọ máa jowú níbẹ̀ ni abẹ́ ọkọ ni ẹ kú sí ọwọ́ àlọ́lé ọmọ rẹ ọ̀ ń sí omi dálẹ̀ ọlọ́run sì mú ọ tẹ̀mí gbóná rí ọba tẹ ìta wèrè sára. Látò.
wọ́n ní màámi kí lẹ fẹ́ wọ́n ní mo fẹ́ ṣe ààwẹ̀ ẹ wo January 6 síjọ́ tá a bẹ̀rẹ̀ ààwẹ̀ wọ́n ní mo fẹ́ ṣe ààwẹ̀ nínú ilé mo ní létà wó látòkè délẹ̀ gbẹ̀tẹ́sì wọ́n ní hàn ọlọ́nkẹ́ ọ̀ ṣe tí ó jẹ́ rẹ́rìn inú wọn náà ń rẹ́rìn ásámù kọ̀ọ̀lá ni ẹ kó sínú ilé náà. ìdálẹ̀ tàbát. bàbá mi ń lówó àmọ́ tó bá wà láyé n ò lè kọ́ lọ́gbọ̀n ẹjọ́ tẹ́mi fi kọ́. àhàṣà òhun bíi tọwátọwá. ìwọ ni ń bá sọ̀rọ̀ roko sára ọmọ rẹ kọ́ lè bá ìyá àgbàdo tó gbó lọ́jọ́ alẹ́. Allah. sọ ń gbọ́ wá sí àbọ̀ gbọ́. ìdálẹ̀ tàbát. àhàṣà òhun bíi tọwátọwá. níjọ́ tàn ìyá tí a ń fẹ́ àfà wọ́n ń wo ẹbí ẹlẹ́yà ni kò sí léèsì báyìí irú ọ̀nà tẹ́ kó ìyàfà wà lẹ́rìn ṣe làfà ń kójọ́ náà à ń ṣe wo òwú dùn òdòdó múrí ìjẹ̀sántó láì máa wú. ẹ̀ẹ̀kejì alikọ̀nà àtúkànzó min kunuzil janna. Allah. ẹ̀yin obìnrin ẹ lọ ní ìyá yọ ọkàn dọ́tà bá gunná ká máa dé sánmà. látòótọ́ yìí lè ṣeré sọ̀lìmọ̀bí làwọn kan fàtà. gbogbo tó kọ̀ ní bá fún ọ yóò lálùbáríkà. àmín. ìdálẹ̀ tàbát. bàbá wọn ti ń pọkùnrin lónìí ní wàhálà obìnrin mo fẹ́ kun yàrá mo fẹ́ lẹ táìsì mo fẹ́ ra plasma ọkùnrin ẹ má dà mọ́ o do your best and leave the rest. Allah. tó o bá lọ fẹ́ ṣe tán owó tó kù rẹ̀ òkú rẹ̀ wọ́n èsì. látòótọ́ yìí lè ṣeré sọ̀lìmọ̀bí làwọn kan fàtà. àfẹ́sọ́nà láti mọ́mọ́ tí ò ní sanjọ́ ọ̀rá bàtà fún kò tí ì kí ọ tún sunkún owó fóònù ẹ̀yin àfáà mi sẹ́gbọ́ wá sí ẹ tètè yẹ ẹ́ lẹ̀. nǹkan mẹ́ta lè yẹn mánéjì ọ̀lẹ́ mánéjì kọ́lé yóò wó pa ọ́ tó o bá ti lówó lé mọ́kọ ọ wá lọ bẹ́ẹ̀ gi tínítíní ọ̀fi ṣe rúùfù òjò àkọ́kọ́ náà ni ó pa ọ́. sìmẹ́ǹtì kan ẹ fi po típà ọkọ̀ kan mo rò pé ẹ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ni. wàlá tuntun ìlíhírí sọ́ọ̀lì. bàbá Imam ẹni kìlẹ̀ lẹ́ẹ̀kejì. naam. wọn ìrọ́jú ra mọ́tò bọ́ọ̀ bá lówó lọ́ fọkọ̀ ọ́ lẹ̀ máa gun ọ̀kadà sọ̀rọ̀ ètò ọ̀rọ̀jú ra kò wá ní bírèkì ọ́ máa fi gídà dúró lèmọ́mù tó rọ́jú rọkọ̀ kò ní bá útúbà tí èkú. wàlá tuntun ìlíhírí sọ́ọ̀lì. wòmí tọ́ọ̀bà rọkọ̀ lọ́rọ̀ ọdún tí mọ́mú ẹ̀rín lé o. tó dà mí lẹ́nu sálẹ́ sá. ọlọ́njẹ́ mi náà máa ra arú ọkọ̀ ńlá lábà. àmín. jàmọ́ ò dáhùn. naam. wàlá tuntun ìlíhírí sọ́ọ̀lì mọ̀bílà wà kún fàtà. olúwàsí nìyẹn. ìdálẹ̀ tàbát. àṣà. dábìlì mò dábì. ìdálẹ̀ tàbát. àṣà. ẹ béèrè kẹta fa. ayyakumullah. ẹ dá mi lóhùn. naam. wọ́n yìí sì rọ́jú yan ọ̀rẹ́. bàbá àgbà ọmú yàn lọ́rẹ̀ẹ́ wọ́n dì tẹ̀rẹ̀ ọba ń bẹ ọkọ lé lọ bo nǹkan mọ́ túláàsì kọ́ lọ́rẹ́ tó o bá rèèyàn gidi bá rìn ìsálẹ́mù àjíní kí láǹtàkìyà ń fa wàhádà tí. aláàbò wàhásá mìǹkàwé yìí ọ̀ àṣírò. ọ̀rẹ́ yẹn bá rìn mọ́ ọwọ́ bómúgọ̀rìn kò ní jọ́ débi ńlọ bọ̀rọ̀. Allah.
ìmọ̀ mi wá lọ fá mo wá wẹ́lẹ̀ kẹrin rí fúnra mi mo ti tíra sọ ni mo sọ àwọn àfa òṣìṣẹ́kùn àná ní mọ̀tàláyé wàlọ́ àlọ́ náà máa kọ́ humu rijal wà nahnu rijal gbogbo àwọn bàbá wa tí wọ́n lọ èèyàn ni wọ́n ṣùgbọ́n gbà tí wọ́n lọ wọn ò gbé ìjẹ́ èèyàn lọ èèyàn tó sákùn làwọn ta kù lónìí. wà á sùn àwọn alimọ̀rìdì. humu rijal wà nahnu rijal. فكأمهم مهلكين إلى النجم لما أن أطاع الهوى. obìnrin ò sí rọ́jú fẹ́. ẹ̀gbọ́n tí mo wí ọlọ́fẹ́bìnrin ní ọtí ọlọ́fi owó yí padà yóò pa ọ́. ọ sì rọ́jú fẹ́ mi ọ wà láfẹsọ́nà ó ti bógò lórí rẹ̀ ọ̀rọ̀ orí fi kírun mọ́ fóṣù méjì èyí wà láfẹsọ́nà ọlọ́wẹ̀ ó jí owó rẹ̀ lápò rẹ̀ wọ́n tó bá wọlé yóò yí padà yóò pọ̀ sí ni ọmọ alálùbáríkà tọ́jú ọkọ rẹ̀ wáàsí tí yóò pọ̀ kọ̀mọ́ndà ẹ ti káàkiri ayé ẹ ṣiṣẹ́ ká ọpọlọ yín pé ìjọba fún yín ní kakí kò sẹ́ni tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ rí ẹ wò mí agbára nù kakí kò dára rẹ bó ṣe jòkó hùn kírímínà nẹni kẹ́ máa mú wọn ò ní ẹ mú ìyàwó yín o. وليس على bá sọ̀rọ̀ ẹ wò lọ́wọ́ àdé mi kẹrẹbẹ tẹ kò dọ́dọ̀ ìyàwó mi àárín tí mo ti lè wé ní tí bá ti dé yàrá kẹta àbọ̀ ṣé ń ṣe báyìí débi àníṣọ́ tó ń lọ wá sí ni àbẹ̀wò ní kàkà kúkú kẹ̀kẹ́. وليس يسود المرء. bàbá gbogbo tí ń jẹ́ power kábíyèsí gbogbo tí ń jẹ́ power ọ̀ sọ̀kalẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ kọ́ lè bá àgbádùn rẹ̀ ni. ọwọ́ yàrá ìyàwó rẹ̀ ọ ní kọ̀mọ́ndà ni ọ́ ọ ní CP ni ọ́ kómìnínì ọ ní IG ni ọ́ ó kàn wọlé ẹkúlé sí ìtàn rẹ̀ mo fẹ́ sùn ọ ní gbádùn rẹ̀ ọ sì ẹ̀sìn ẹsẹ̀ tó bá lọ́pọ̀ kọ́ tó di tí wọ́n ti pe àṣùbà. وليس يسود على قومه وصفه عن كل مؤمن. obey the last order yes sir kì í ṣe ń ka kí o. bàbá ẹ gbọ́ last order kò dọ́dọ̀ obìnrin tó bá ní má kú ọmọ yẹn kò ní kú oṣù fún yóò fìdí sùn ó ti kú náà nù èyàn sì kápọ̀ obìnrin débi kó má sọ obìnrin ló ní kó sọ ẹ̀yin lè gbọ́ bá ń rú àmàlà ẹ̀sẹ̀ sọ látàárọ̀ ẹ̀wà dé ẹ̀kọ́ mi kápá mọ́ra sọ ọgbọ́n ní sẹ́bí kọ́ ti jàmàlà ni ọ̀wà ní jẹ́mọ́ fún tọ́ sọ ọ̀ ní jẹ́ntọ́ ìkú bá. وليس يسود المرء obìnrin ní máa kùn àdá kí wọn yóò máa kùn bó ṣe wà. إلا بحلمه. bàbá sẹ́ gbọ́ ẹgbójú òkè ẹ̀yin lẹ fẹ́ ẹgbẹ́ ọmọ yín ọ̀rọ̀ di sùúrù. على قومه وصفه عن كل مذنب. lẹ́yìn ìyálé mi gbogbo omi tí mo fẹ́ ọmọ mi ni máa pè wọ́n. bẹ́ẹ̀ ni experience mi ju tiẹ̀ lọ orí yín fapò ju tiẹ̀ lọ ẹ ti handle hardened criminal
gbogbo kan lẹ handle láyé ẹ má handle rẹ bí wọn o ẹ gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ fún yàrá o kò sí kóńdó ní yàrá o àfi èyí èrú èyí ń dà. alá. Dá mi lóhùn sẹ́yìn ní ń bá wí ni kí lè mọ̀ tí ń sọ látàárọ̀ bàbá kí ló ń sọ lẹ́yìn sáyà. lámọ̀mọ́ra fún. ilá bẹ̀hílìmìhì. ẹ̀yin àfa mi sáàgbà kìíní kẹgbẹ́ abẹ́ gbàgbọ́ kó tó fẹ́ yín ó ti wà addicted to many things. mashallah. bíi kí ni kó máa tẹ fóònù díẹ̀díẹ̀ lẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kó play game lóru torí wà childish yóò sọmọdé gbé fóònù kalẹ̀ ìfọ́tí láì kò ní gbé lẹ̀ o bẹ́ẹ̀ ni bàbá àwọn ọmọ tá a fẹ́ lọ́mọ kéékèèké ń fọpọlọ wọn tèmi èmi tí ń darí ayé tí wọ́n ní kí n ṣe bẹ́ẹ̀ bá lọ yóò sì yọ bí òrí. ilá bihilmihi. ẹ máa mú lẹ́rọ̀ lẹ́rọ̀ ẹ wo mí mo mọ̀ ẹ́ lóríire ní torọ́ rẹ̀ mi kú wọ̀ lọ jẹ́ bá a ṣe bàbá yìí ẹ máa pọ́n ẹ máa gbé débẹ̀ kò síwọ́ ọlọ́pàá torọ́ ọlọ́pàá ojú ẹ ṣe wò níjọ́ mi ẹ pè ní gudigudi yín chocolate tom my yogurt ẹ gbọ́ mi yé ojú tẹ̀ máa gbé lójú gbó tá a fẹ́ lọ pàdé àwọn ọ̀daràn ẹ mẹ́gbẹ̀ẹ́ wọ yàrá o. bàbá ò dá mi ló fa ẹ̀ẹ̀kejì àlejúùdù ọmọdé lẹ fẹ́ yóò dì má ní tó pẹ́ ẹ lọ́mọ ta lọ́rẹ bí kẹgbẹ́ lọ sí itri surprise kẹ́kàn mú bóyá bí ordinary 5,000 rárá tó wù ọ sí mi lọ́rùn kò ní rà ju kéèkì lọ kankan oorun jọ́nà ò yàtọ̀. Allah. èèyàn máa tóbi lọ́rẹ ni ìwọ ọkùnrin àkántàǹtì wèrè wà ń lọ́ra láwálé fúnra rẹ̀ ilá ọlọ́kọ́ irú lóde owó ara rú lójú ọ̀nà wèrè ó ní lára ọkọ̀ rọjú ó wá páàkì ọkọ̀ ọ̀hún kó lálójú gbẹ́ kí yàrá ó bí mi ọ̀hún ra tagúngún wálé bàbá mi lẹ́rìn iṣẹ́ obìnrin lẹ́yìn kò kọkùnrin. Allah. ẹ̀yin tẹ́ ẹ máa ra nǹkan lọ lé ẹjẹ́ ń bí lọ́rọ̀ kan ìwọ ọ̀rọ̀ sùn lọ lé ńjọ́ kan ìyàwó rẹ̀ ní iṣu yìí dá àmọ́ wọ́n gbá yín ó bọ̀ láyé jẹ́ nù. Allah. sẹ́ẹ̀mọ́ tóbi ni wọ́n gbà ọjọ́ ṣe díútì rẹ̀ ó mọ̀ pọ̀ ríra ṣùgbọ́n àṣà pé kò rówó jí níbẹ̀ yóò wá kọ̀ndẹ́mù rẹ̀. lákọ́ mi. ẹ má máa ra nǹkan lọlé fún lówó ni. wà á sọ fún ìyá ọkùnrin mọ́dí níbí. ọ̀rẹ́ mi kọ̀mọ́ndà discipline yìí ti pọ̀ jù ẹ má yọjú wo kitchen. owó ọbẹ̀ ìjẹta ti yá tán nù èyí ó tẹ lọ́wọ́ obìnrin tó bá lọ́bẹ̀ tó tán nù ìbá jẹ́ lẹ́ẹ̀mẹ́fà ṣe bá ń bá lára rẹ̀ ìwà lára bí ẹran gan góyì bí ẹja ọ̀n kíyan mọ́lọ́ ní kó má jẹun ṣé yóò kú kàn. wàlẹ́ ìsàyàsú. wọ́n lè mọ̀ pé wá sí òmò ọ̀rẹ́ ni a fa
paríparí ẹ̀ ẹni kiri jẹ̀mọ́. Naam. Bashun bashasha. Naam. Ẹ máa bá ṣàwàdà ẹ wá sílẹ̀ wù rẹ̀ ẹ máa sọ̀rọ̀ sílẹ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ ẹ̀yẹn gbé títí wá ọgbà lálẹ́ obìnrin máa fẹ́ gbọ́ nǹkan báwọn. Bàbá sáàtì máa ń bi ìyàwó bàbá sí bi ìyàwó ni. Ibi ìyàwó la wà. Ẹni bíi kí tó ni kó máa dáná lọ́wọ́ báyìí ọwọ́ ní pàdádì ní yóò ní ẹ̀ serious. Ala qawmihi wa safuhi. Obìnrin fẹ́ràn kínní yẹn ẹni bíi kí tó ni kẹ́ máa bá a túrun ẹ sá tilẹ̀kùn mọ́ rí kọ́mọ́lẹ̀ ti jẹ́ dodo. Ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀mẹ́ta ló ń mú láwàdà discipline tí mo ní tèmi nu mo bọ́lọ̀ ń dá májẹ̀mú tí n fi lọ bá májẹ̀mú ó pè mí àti obìnrin rojọ́ ń yà ni mo sè ọ́ ń yà bẹ̀ ọ́ ni bó láti lọ rojọ́ àti mo ti ṣe wáàsí tó ti ká la ọ̀nà dákẹ́ nu yín ẹ̀ ti ṣe wáàsí ká ẹlẹ́nu bọ̀lọ̀bọ̀lọ̀ àfàlẹ́ yín wọ̀nyí èmi ní ìjẹ́ wèrè orí mi fín ń ya ìgbéyàwó mi nínú yàrá ó yá ju ẹ̀sìn ìta lọ. Baba last but not the least ẹ má máa bá a ṣe ká máa kàkọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ má rìkọ́dù ẹsẹ̀ rẹ̀ ẹni kí ni ìdíje mọ́ ẹ̀yin àfa mi náà lẹ́ran mi sẹ́ ẹni kí ni ìdí ń tóbìnrin ń gbà fún wa sáà lè gbà fómi ẹni bíi kíni tó bá mú akáká bíi kóbìnrin ó kú ni tí ò bá gbà ó ti ṣe láàárọ̀ o ọ̀tún wá dé lára dà ìgbà lálẹ́ ó wá ní ara ń ro mí kò ní dá fara tí ń ro ọ ṣe òfò ọ bà tèmi jẹ́ inú tí ń run mí o. níbi àìfẹ́ bà wá nú jẹ́ pẹ̀lú ìnira ó ti fọmọ lọ́yàn ó ti dá sínú fún ọ ó ń múra sàárì lọ́wọ́ ọ̀ọ́tún ló yá ẹ sì jọ gbààwẹ̀ ni ẹ wò nira tóbìnrin ń gbé káàkiri ayé. ẹ̀yin náà dákẹ́ ṣé wọn mẹ́rìtì kákẹ́ wọn ẹ dákun àsìkò táwọn máa dákú ní sáàrì táwọn máa sọkún wéyè àwọn tó gbààwẹ̀ lọ́la obìnrin ò dákú lójú ó dáná fún wa o ẹ máa kẹ́ ẹ bí mo ṣe jọ́ rẹ̀ yín tó yìí ọmọ mi lẹ́fẹ́ o torí ọmọ àwa àfáàní àbí kìí sọmọ wa ṣe bàbá rẹ̀ sára wa ni gbogbo àwọn fẹ́ mọ́ lọ́wọ́ wa ni ẹ wojú wa yípo. kọ́mọ́ndà ọ̀rẹ́ mi wọn náà fẹ́ o ṣọ́ra o ọmọdé tiẹ̀ wà lọ́yàyà ó jọ bàbá rẹ̀ bàbá fi ẹ̀sọ́ bàbá rẹ̀ mọ́lẹ̀ ni tí ló fi sínú mọ̀ rìn ká lónìí òun sì fẹ́ kẹ́rìn ká kó má dọ̀tún lákúlẹ̀ má wò kalẹ̀ pé sáàrán ṣe bútọ̀ ṣe ẹ̀ lálùbáríkà nísìnyí báyìí ta ló máa kọ ìyàwó rí.